tó jẹ́ Tìjàníyà tó jẹ́ Kọ̀dìríyà tí ò gbóògùn lórí tí ò gbé ẹbọ lórí tó lè yọ ṣe lábẹ́ ilé ẹ̀ ẹni tó wá gbóògùn lórí tó gbé ẹbọ lórí náà lọ sásábẹ́ ìyẹn lọ́kàn àwọn bàbá àṣàlẹ̀ so wọ́n fara mọ́ yẹn ju kọ́ fara mọ́ ṣẹ́jọ́ ṣára wa ni wọ́n ni ẹ̀rẹ̀ já ṣe làákàyè ẹjá ṣe làákàyè náà kí ní ìkílẹ̀ à tabatun ayé ló yà kù tọ́lá kí ni tabatun ayé ló yà kù gbogbo àkùrà tó lọ sọ̀rọ̀ ìdájọ́ tọ́bíkì ẹgbógun ọya ní kò ní tọ́bíkì alẹ́ yìí bọ́ mo wá sí tí àfáà Mubarak ṣe ń yọ steels mo ní ẹ wá o ọ̀rọ̀ yìí ẹ̀ká fúra o àwọn àbí òṣèlẹ́sì ìsìlámù ẹlẹ́sìn Buhari ni wọ́n o ọmọlẹ́yìn Buhari àwọn eléyìí òṣèlẹ́sìn ọmọlẹ́yìn Muhammadu o tábùkù bá Muhammadu wọn níjà sí bábùkù bá Buhari wọn lè kú bẹ́ẹ̀ ẹjọ́ tàbí ẹ̀ká jà fún Buhari àbánàbì sallallahu alaihi wasallam ẹwà àdìsí pé àná máa ń tọgó ó máa ń wọlé tọ̀ àwọn ìyàwó ẹ̀ àdìsí méjì ló wà mẹ́ ìkànnì látàárọ̀ ṣúlẹ̀ 12 hours in the morning 12 hours in the night get 24 hours ó fi báyàwó sùn ní 24 hours kódà kó jẹ́jọ́ kan ìyẹn bá ròyìn gidi dé ẹni jà ilé ẹ̀kan tó wá dàrọ́ borí ṣáájú ajolè kó ló dàbòrà for 24 hours ẹnìkan á ní ànábì ó ṣó bá láti ṣe lágbára tó ọ̀rọ̀ wèrè ṣọ́ọ̀ṣì sọ́ọ̀ sí Buhari àgbà bá tiẹ̀ kó gbarú ẹ̀ pé àbá ẹ̀ sex machine kó gbarú ẹ̀ but wọ́n bí fẹ́ ni ẹ̀ tó wọ́n pa lọ bí òkàn wọn Buhari ló kan àwọn ẹ má bú Buhari o ẹ má pèlà fọ́jú o ẹ má ní kò mọ́ tó ń ṣe o ẹ má kébẹ̀ bẹ́ẹ̀ lè bú ànábì dáadáa wàhálà àti ẹ̀ nìyẹn torí pé ọmọlẹ́yìn ànábì là wà ọmọlẹ́yìn Buhari làwọn ó yẹ kó yẹ yín náà ẹ má yẹ kó scam yín o ó kílíà o easy so pòkì nìyẹn o pòkì tó bá rò fi Ọlọ́run tó fi dájọ́ pòkì nìyẹn kèfèrí nìyẹn alábòsí nìyẹn àwọn Buhari yún nìyẹn o àwọn Buhari yún tó kì í tẹ̀lé Quran rárá Kùránì sọ̀rọ̀ ẹ̀wẹ́ kí ni Buhari sọ náà lórí kí ni Buhari Ọlọ́run ti clear ọ̀rọ̀ ẹ bó ṣe clear tó wọ́n ní kí ni Buhari sọ Ọlọ́run la fún àwọn òṣìṣẹ́ Ọlọ́run níyàwó àtọmọ ẹnìkan ní kí ni Buhari sọ lórí ẹ̀ ṣe Buhari lágbàgbọ́ làbí Kùránì ṣe ráyè wa lóde Kùránì sọ̀rọ̀ èyí tó wá tako Kùránì lè máa ń wá kiri pé má tẹ̀lé Kùránì yẹn o Buhari ní kẹ́ẹ̀fì ṣe ìdájọ́ ṣé bọ́lá ṣe sọ fún wa nìyẹn. ọlọ́run rẹ ti fẹ́ gbàgbọ́ tó máa ṣe nílé ewo nínú ẹ̀ náà orí ọlọ́run rẹ̀ Kùránì lọ́rọ̀ ṣáà ọlọ́run sọ Buhari bá nàbí àníṣọ Buhari ṣe ẹ̀yin mọ̀lìkí ló dé àwọn tó ti ń kírun kí Buhari tó dé ṣọ́lọ́run nígbàrún wọn ni kí lẹ̀ ń bá kà àbọ̀ ṣe ìsìlámù tó wá ní ìwé kejì ta lè fi equate Kùránì bó ni yẹn ti bẹ̀rẹ̀ ní àníṣọ Buhari níbo síbo láti bo síbo gbọ́dọ̀ gbé ìwọ mọ́lìkì sí ẹgbẹ́ yẹn tọ́jú àbí torí kò lè pè ń tẹ̀ ń fẹ́ torí Jésù padà àbọ̀ kò sí àbọ̀ àmẹ́ kò sí mẹ́ àmì kò sínú mọ́lìkì kò sínú mọ́ àtà ìmọ̀ mọ́lìkì kò sí mẹ́ ṣé mọ́ àtà kó lẹ́ kọ́kọ́ gbà wá bó ní Buhari ti rí tiẹ̀ gbogbo àdìsí yẹn bó ló ti rí ìwé tó ṣáájú tiẹ̀ wá ṣé Allahu Akbar ọba ayé Islam wa jẹ́ gan o ẹ̀yin ní ẹ wo Bíbélì fún àpẹẹrẹ King James lélẹ́yìn ní ìsìn eléyìí sọ àwọn ọ̀rọ̀ kan tẹ bá ka ẹ máa wòran o good news òun sọ àwọn ọ̀rọ̀ kan Revised Standard Version ti 1853 òun sọ̀rọ̀ kan inú mú kan fi ṣàpẹẹrẹ wá ní o ká ẹ̀rí tá a máa gbàgbọ́ nú ẹ̀ òun sọ pé ǹgbọ̀n ẹ̀jẹ̀ sáré ka nínú John chapter 8 mo kàn fẹ́ mú àbí àpẹẹrẹ ní o káwọn Buhari yún kọ́ lè mọ̀ pé àwọn ti ṣìnà gan àwọn Buharist Buhari yún Buharist Buharism lẹ̀sìn wọn jẹ́
Buharist làwọn gangan fúnra wọn àwọn ẹlẹ́sìn àwọn ẹlẹ́sìn kejì wọ́n ń ṣe ara rárá Islam nìkan ṣe lẹ́sìn wọ́n dá tí wọ́n lẹ̀ lọ́tọ̀ ní ẹgbẹ́ làwọn náà. Now fún àpẹẹrẹ John chapter 8 láti verse 1 to 11 ìgbà tán ní obìnrin kan lóko àwọn kòdò tí Jésù ní máa lọ má dẹ́ṣẹ̀ mọ́ ilé wa sọ̀rọ̀ kan ń bẹ̀ ó ní gbogbo story yẹn nínú àwọn ancient books kò sí mbẹ̀ ẹ máa gbọ́ ń bọ̀ ó ní tẹ́bá wọ ọwọ́ ìsàlẹ̀ ó ní many manuscripts and ancient translation èèyàn kí wọ́n pè ní ancient ṣé current ni àbí nítorí ti pẹ́ tó bá ní nǹkan ancient kí ni ancient túmọ̀ sí ancient translation àwọn tó ti pẹ́ káwọn ilé tó dé ó ní wọn ní John chapter 8 from verse 1 to 11 wọn ní bá wọn tèmi ní ìbéèrè ní kíbo làwọn tèmi ti rí àwọn ti ṣáájú òní mọ́ àtàìmọ́ mọ́lìkì kò ní Jésù padà bọ̀ nínú rárá tó jẹ́ ìwé àdìsí àkọ́kọ́ lórí ilẹ̀ mọ́lìkì sànàbí 300 years ni o Buhari sànàbí how many years lòun kò wọ́n sọ̀rọ̀ 700 years ta ló yẹ ká gbàgbọ́ mọ́lìkì nàbí Buhari ta ló súnmọ́ lọ́bí jù náà méjèèjì ṣé gbogbo àdìsí mọ́lìkì tí Buhari gbà wáyìí gbọ́dọ̀ ti rí tí mọ́lìkì onígbà tó wà láyé àbí 40 years ni mọ́lìkì kó àdìsí jọ Buhari lò 16 years ẹ tó súnmọ́ ànábì at least àwọn tábìtàbíìn ni mọ́lìkì lẹ́yìn àwọn sọ̀hábà lẹ́yìn tábìtàbíìn ni mọ́lìkì òun súnmọ́ wọn dáadáa so wọn ò rí gbọ́ lẹ́nu Umaru kò rí gbọ́ lẹ́nu Aisha kò rí gbọ́ lẹ́nu Fatima pé Jésù padà bọ̀ níwé tiẹ̀ Ìmáàmù Buhari tó wá gba àdìsí 16 years ló fi gba tiẹ̀ pé òun wá gbé Jésù padà bọ̀ níwé tiẹ̀ bọ́lá ń ti rí anẹjá fura wọ́n ti tọ́ bọ̀rọ̀ wa gan wọ́n ti tọ́ bọ̀rọ̀ wa ọlọ́ngbọ́ àwọn Buhari yún wọ́n tọ́ bọ̀rọ̀ wa tó gbogbo tó kójọ at least kò possible kí Buhari máa dì sínú máa ta ìmọ̀ mọ́lì kò possible bóló ti wá rí ti yóò gbàrà bọ̀ mú ná bóló ti rí gbogbo tó kójọ bóló ti rí kálẹ̀yàn lóko bóló ti rí ṣe wá yọ lóde ṣe yóò Buhari yún ẹjẹ́ ṣe lákàyè o ilé yóò ṣọ̀rọ̀ ebu Islam ti dágún gan o Islam ti dágún wọ́n ti gbẹ́sìn mí wọlé wọ́n ti gbẹ́sìn kó jẹ́sìn kejì ẹ̀sìn mí ẹ̀tàálẹ̀ ni wọ́n ń kírun wọ́n ń gbààwẹ̀ wọ́n yan zaka wọ́n gbé Buhari lórí Kùránì sọ̀yí Buhari ni ìwé tiwọn Kùránì ni ìwé tiwa ṣẹkó yàtọ̀ mùsùlùmí là wa ìsìlámù lẹ̀ sí wa la ṣe gba Kùránì gbọ́ pé kò síwèé míì tá a lè tọwọ́ bọ̀ yàtọ̀ sí Kùránì kò síwèé míì ṣe kí mọ́ ní kí sọ̀rọ̀ kan wọ́n sábà lò gbà tó débi sàárà ànábì sallallahu alaihi wasallam mọ́nìkì ní gbogbo ọ̀rọ̀ èèyàn la lè gbà wọlé láti lè dànù yàtọ̀ sẹ́ni tó wà nù kábàárì tó wà nù sàárè yìí ànábì kí ló sọ bẹ́ẹ̀ ni pé authenticity ọ̀rọ̀ ẹnu láti gbọ́ ṣé gbà lónìí fáàsì Kùránì ló sọ náà ṣé bẹ́ẹ̀ náà máa ń kanu Buhari yún ní pé wọ́n bí Aisha léèrè pé kí ni ìwà ànábì ó ní Kùránì ẹjọ́ kí ni ìtumọ̀ ẹ̀ ànábì ní sọ̀rọ̀ fún bàtà Kùránì láéláé Kùránì sọ pé tí wọ́n bá ṣe ṣìnà ẹlẹ́lẹ́gba ẹnàlẹ́gba kádìsí ní ẹlẹ́ lóko ẹ̀yẹ wọ̀rọ̀ sọ̀rọ̀ nìyẹn àbúrò burúkú ọ̀rọ̀ burúkú yìí náà àbí sọ́nà tó lọ sọ́kùnrin aṣọ́ṣọ́ àdìsí náà ọlọ́lọ́ṣọ́ àdìsí náà wọ́n ṣàfẹ́ gbé Buhari yìí ìwọlé ṣáà ni irọ́ ni o kò jọ o ìsìlámù lẹ̀ sí tọ́ lóhun
Buhari ìwé Buhari ni Kùránì ni ìwé t'Ọlọ́hun ìwé Buhari kò lè affect Kùránì láéláé káwọn ẹlẹ́sìn Buhari ṣe mẹ́dọ̀ kọ́ máa ṣẹ̀sìn Buhari wọn kọ́ máa ta sí wa mọ́ o ìyọ́n ṣe máa lánú pé àkóso gbọ́ ìtumọ̀ jálàbí ní babaláwo ìtumọ̀ jálàbí ṣé èké ó mọ̀ ni ọ̀rọ̀ burúkú yẹn náà wọ́n ẹ̀yẹ́ tó bá kó ẹ má kí n tó babaláwo ẹ má kí n sí lára ṣé ìtumọ̀ jálàbí ní babaláwo ṣé ìtumọ̀ jálàbí nìyẹn ṣé ìtumọ̀ ẹ̀ nìyẹn àwọn kan tó ń gbé ọjà àbọ̀ olódo ló sọ bẹ́ẹ̀ o wàhálà olódo ni ṣé kò mọ̀ tó jálàbí kò mọ̀ tó jálàbí ṣé kò mọ̀ tó jálàbí tó ń túnmọ̀ jálàbí babaláwo ṣé ìtumọ̀ ẹ̀ nìyẹn ló gátá ṣé túnmọ̀ ẹ̀ nìyẹn ṣé túnmọ̀ ẹ̀ nìyẹn ìwò ìṣẹ̀rí á bí túnmọ̀ ẹ̀ nìyẹn kí ló ń bá jà á lè máa mọ̀ ọ́ mọ̀ á máa bá nǹkan jẹ́ torí kí ni nípa fẹ́ hàn tí wọ́n fẹ́ dá Buhari yún nìyí lẹ̀ Buharism ẹ̀sìn Buhari afẹ́ dálẹ̀ àwọn ń bá sìlámù yà ń pa sìlámù lára ẹjẹ́ àfúrá o ọmọ ò gbọ́ súnà yìí ó gbọ́ súnà dànù ni o ẹgbẹ́ máa ń tẹnu mọ́ kò gbọ́ súnà yìí rárá ó gbọ́ súnà dànù ni ẹ̀yin náà ẹ̀wọ̀ Kùránì náà inú Kùránì chapter 64 verse 8 kọ́ ni ọlọ́ọ̀ni ìwọ Muhammadu ọlọ́ọ̀ni ìwọ Muhammadu Quran chapter 68 verse 4 ọlọ́ọ̀ni ìwọ ànábì ìwọ ni wàá dáa jù ọlọ́run fi wà ròyìn Muhammadu kò fi wà ròyìn Jésù kò fi wà ròyìn Mósè Muhammadu ọlọ́run fi wà ròyìn ẹjọ́ ẹni tó lọ́wọ́ fi wà ròyìn tó báyìí ní wọ́n lẹ́nìkan ṣe ẹnìkan ó yọjú wà nábì kèfèrí ó yọjú ànábì ń bá luwẹ̀ ànábì wáyé tiẹ̀ débi pé kódà ńgbà tó wá padà ẹ̀pẹ́ ìgbà yẹn ìgbà jàìlí ni àìmọ̀ ló fi yọjú ànábì ń bá luwẹ̀ àìmọ̀ ni ṣáìmọ̀ kọ́ ṣe tó bá mọ̀ ṣe máa ṣerú ẹ̀ ó tún wá gbà sí láàmù ẹ máa díìsì àwọn Buhari yìí o ó tún wá gbà sí láàmù àwọn obìnrin mi ní foríjì ẹ̀ láéláé tá a máa fi kú a máa jà kú ni ẹ jọ sáà bí rẹ léyìí. tọ́lá ni wà ní nọ́tà ìwọ. ọlọ́ọ̀ni wo ni wà á dáa jù sára ìwà ni pé ká má dárí jiyàn kódà kó jẹ́ mùsùlùmí lẹ́yìn tó yẹjú àná ìbálùwẹ̀ ṣó máa bẹ́ orí ẹ̀yìn irọ́ lè ń pa náà ẹbà lómi ló kọjá rí ṣé tó wọ́n sọ̀rọ̀ fún Buhari ṣó máa tẹ́yìn lọ́rùn tó wọ́n náà bí ní Buhari o àná méjìlá nísìn àwa ni Muhammadu ẹ̀yìn àná bí ti ń Buhari ni ìwé tó dẹ̀ gbà wá sọ yí Buhari ni oníwé tí oníwé ẹ̀sìn yín ìwé ẹ̀sìn tiwa Kùránì ni Kùránì níwé ẹ̀sìn tiwa ẹ̀rẹ̀ tún takò ẹ̀sìn yín gan àgbà nígbà tí Kùránì sọ̀rọ̀ tó dáa tó báyìí tó wá sọ pé ànábì ó dájú kì í dárí jiyàn èyàn ó ṣe nígbà kèfèrí ẹni tó ṣe kèfèrí ni ó tún wá gbà kó tó ọjọ́ ìgbà sílámù ẹ̀yẹn gan tó yẹ gbọ́dọ̀ tó rà díìsì ẹ̀rí irọ́ tiẹ̀ nàdí irọ́ yín ná ó lè wò pé ẹni tí mo ṣe yìí tó lóun fẹ́ rí mi jẹ́ ìgbà sílámù torí tiẹ̀ kó wá torí yẹn gbà sílámù kánàgbà ni ìsìlámù tó gba ìṣòro tiẹ̀ ni mi ò ní forí jì ẹ̀ ṣé kò ní kú sí kèfèrí pé ìta làwọn ṣe iṣẹ́ ìta wọn tẹ̀lé náà rè ẹjọ́ ẹjọ́ lọ kú sí kèfèrí mi ìjà rè ẹni tí ò láforí jì ẹ bọ́ ṣe ń pèsè àná ìmọ̀ sálásálá tó bá yẹ sọ̀rọ̀ Buhari bẹ́ẹ̀ ẹ máa kú bẹ́ẹ̀ ni o so lára mi ọlọ́ọ̀lá gbé wọn dìde fún nǹkan kan o jù kò jẹ́ àánú la ilaha illallah lára mi kò jẹ́ aláàánú gbogbo àgbáńlá ayé ṣáàánú nìyẹn àánú nìyẹn téèyàn ṣètò lórí dáríjì ṣọ́wọ́ nìyẹn ẹnìkan tó lọ bú àná wọ́n ti báyé ànábì tiwa jẹ́ gan o Buhari náà ń dìfẹ́ǹdì o àwọn Buhari yìí nìyí o ìgbà tán lẹ́nìkan bú ànábì sálàmù sálàm àwọn àlọ́wà ní tẹ́bá ti rí ẹ pa pọ́ búyàn ẹ̀yin náà rí ni ẹwúlẹ̀wẹ̀ ní ọkọ̀ àbí ẹ bá ti ṣe wọn ẹ pa wọn ni àwọn ìjọba sì rí ẹ pa torí pé bú ànábì ṣé ara àwà tó dáa nìyẹn
Buhari yóò ní o kò ń ṣe mùsùlùmí kò ń ṣe ara wa o Buhari yóò ní nítorí kó bá nìyẹn so fẹ́ lọ ni pé àwọn mùsùlùmí ẹjẹ́ àfúrà o àwọn mùsùlùmí ẹjẹ́ kí ni ẹjẹ́ ká fúra wọ́n ti wà lára o wọ́n fẹ́ change Islam wa fún wa ní o àwọn ẹlẹ́sìn Buhari ni wọ́n o wọ́n ẹ̀ṣẹ̀ ẹlẹ́sìn Islam o bí nǹkan máa ń bá Islam jà wọ́n èé dá sí o ó ṣàánú wa o ẹjẹ́ àfúrà o àti mọ identity wọn irùngbọ̀n ṣòkòtò ní o irùngbọ̀n ṣòkòtò identity wọn nìyẹn ẹ bá ti ní wọn Buhari yóò ní wọn Buhari kí ni Buhari yóò wọ́n gbọ́dọ̀ máa tako Kùránì kó máa gbé Buhari gorí Kùránì bí Kùránì bá sọ̀rọ̀ tiẹ̀ lọ báyìí kí làdísì wí lórí ẹ̀ kí ni Buhari sọ lórí ẹ̀ àwọn àyà tó kílíà Ọlọ́run pín ogún sínú Kùránì kọ́kùn mi yọ̀kan ó ní òkè tẹ́bá ní Kùránì pín ogún tán tẹ́ǹkọ́ báyìí báyìí ẹni tàbá ilé ìkẹwàá mú ní tọ́lọ́ sọ lè máa ṣe ó ní no o lè rí inú Kùránì inú Buhari sì máa rí sọ náà mogún pín mọ́ nìyẹn Buhari máa pínkún fún wa abẹ́rẹ́ ayé wa lóde ni ẹ wá yà kọ́nu Kùránì ẹ bá wo Kùránì chapter 69 verse 64 to 44 to 46 ẹ máa gbọ́ o Quran 69 suratu Hakot ẹ máa gbọ́ o verse 44 suratu al-Haqqah bẹ́ẹ̀ni wàlá taqawwala alayna ba'dal aqawili. ọlọ́ni tó bá jẹ́ pé mọ́mọ́ bá pa irọ́ kan mọ́ àwọn ọ̀rọ̀ wa ni pé aṣọ báyìí ànábì ní báyìí ní tòun. la akhasna minhu bil yamini. ẹ mọ́ tó lọ sọ ni pé ọlọ́run bí wọ́n bá ṣe ṣìnà o ẹnà lẹ́gba ọgọ́rùn-ún ànábì wa ní no ẹlẹ́ lóko bọ́lá ìbá ṣerú ẹ̀ pẹ́rẹ́ ẹ̀yin Buhari yìí. ọlọ́wà ní verse 45. thumma laqata'na minhul watina. ọlọ́ni a máa gbámú lọ́wọ́ ọ̀tún ni a gba iṣọ́run ẹ̀ mú ẹ̀wọ̀ ọlọ́run o ẹ̀wọ̀ Buhari yìí wọ́n ń kàkùrá ní Buhari yìí ni wọ́n o ẹ̀wọ̀ tó lọ sọ. a ní kò sí àyà kan tó ní Jésù parabọ̀ ní Kùránì wọ́n ní ẹ lóòótọ́ kò sí buhadisi gbé wa la ilaha illallah Buhari gbà wá àwọn Buhari yìí nìyẹn náà Kùránì ò sọ̀rọ̀ Buhari jẹ́ sọ̀rọ̀ ọlọ́ni wà nábì tá a bá tó bá pa irọ́ kan torí pé ìtí Buhari sọ irọ́ ló pa má nábì mọ́mọ́ ti wá ò lè sọ̀rọ̀ ẹ̀ láéláé Buhari yìí ló sọ Buhari yìí ló sọ ẹ̀ pé wíẹ̀sìn ni Buhari wíẹ̀sìn tiwa Kùránì ni ànábì wa ni Muhammadu ànábì sí Buhari ni ẹ̀kọ́ méjì ti yọ kú Ọlọ́run fi Kùránì rán ànábì tiwa tó jẹ́ Muhammadu àwa mùsùlùmí àwa ìsìlámù Ọlọ́run fi Buhari sọ́yìn Buhari rán ànábì tí tó jẹ́ Buhari tó rán pẹ̀lú ìwé sí ẹ̀ àbí ló jẹ́ gbogbo nǹkan tí wọ́n ìjà ni kẹ́mà ìṣe ní ti ìjà ni mo wà tó ṣàdúrà fún bàbá wa Mudiru Morkas bàbá ṣé àbíbùlà àwọn náà kọ́ làwọn láwọn ojú yẹn pé kílẹ̀ ń bá ká àwọn arábí ìṣàrà wà Buhari yìí ni wọ́n ló jẹ́ kí gbogbo tó lè ṣe wọ́n gbógun ti àbá ìṣàrà ni pé wọ́n rí pé fẹ́ jáṣẹ́ pé ìwọ tó kéwọ́ tó fẹ́ jáṣẹ́ Jamiu tí ò kéwú ọ̀rọ̀ sí ẹ̀ a máa ń dà pé tàlẹ́gbẹ̀rẹ̀ Jamiu kò kéwú tàlẹ́gbẹ̀rẹ̀ Jamiu kò kéwú náà fi lọ yọ̀rọ̀ tèmi pé kò kéwú gbàtọ́nà máa ń mú yín ogbó Mubaraki wá bá mi ìyẹn wá kéwú dákú jẹ́ yín lọ ó yá ẹ sọ mí agbẹ́sìká tó wá tún kéwú dákú ẹ̀wọ̀n ẹ̀kọ́ sọ pé ìwọ ìbí wọ́n kéwú confam pé ìbí wọ́n kéwú dẹ̀ yé confam ọ̀rọ̀ ni pé kéwú yé ṣé wàá tán bí yàrá kò dẹ̀ ṣáwó kò ń ṣe Buhari yún
kò ṣẹgbẹ́ kankan àwọn Buhari yún àwọn ẹlẹgbẹ́ tí wọ́n nìyẹn wọ́n ń ṣara wa torí wọ́n tako Kùránì wọ́n fàdísì lékè Quran wọ́n bá dára fún bàbá ṣé wàá bí Mọ́ríkàs má jẹ́ bàjẹ́ láéláé má jẹ́ ó dàrú ẹ má lọ gba kéwù kankan ní Saudi mọ́ Buhari yún lọ́wọ́ ẹ má dá gbẹ̀yìn Buhari yún ló má dá gbẹ̀yìn lọ́wọ́ sáwọn lọ gbé ọ̀hún lọ gbẹ̀sìn ní ìbọn ni ó lọ gbẹ̀sìn ní ìbọn ó máa di Buhari yún dé ni ó máa pè ń kèfèrí owó tó fi lọ Saudi ó ṣòfò nítorí tó wá sí bẹ̀rẹ̀ ó ṣòfò á pè ń kèfèrí gbẹ̀yìn ayé ẹni wọ́n á kàfàrà ẹni epo ti ọmọ bí wọ́n ní di Saudi kankan Mubarak bẹ́ẹ̀ bá fẹ́ ń gbọ́ kéwú yé tó mo ṣe ń bẹ lọ́hùn kọ́ lọ́hùn fún wa ní ilé ẹni tó lọ́hùn bá bùn ẹ bùn wa nílé ní gbòòrò tí ò ní jẹ́ pẹ́ káwọn náà gbélé kéwú kalẹ̀ gbogbo ẹ̀rọ kí Saudi ẹ̀ máa kí lọ́dọ̀ Mubarak tó tún máa dájú Saudi lọ tẹ́lẹ̀ ní Buhari yìí wálé ẹ máa lọ́wọ́ ṣáṣírú kíbla yóò dúró dáadáa láì tó wá kọ́ níwà kíbla ni tàti kí ọ̀rọ̀ yìí bàbá wọn a ní kíbla yìí ó wọ́ pẹ̀ kó bẹ́ẹ̀ ibi tó máa bẹ̀rẹ̀ wọlé nìyẹn wọ́n máa gbà mọ́mú yẹn sẹ́gbà àfa àtẹ́tí mọ̀ tẹ́lẹ̀ wọ́n ní àfa ẹ̀dẹ̀ kó yẹ kẹ́ gbà fún wọn láíláí pé kíbla ni òdà bó ń ṣi kó sì lọ́lọ́ kíbla àti ẹ̀ bá ṣe ń kiri lọ́kàn sí torí pé ti gbà fún wọn láyé ṣe gbà wọn wọlé pé àwọn ilé máa àwọn bàbá wọn sọ pé ó dé àwọn bàbá yẹ change ẹ̀ àsùnwọ̀n mọ̀ pé kíbla kọ́ ni tẹ́lẹ̀ kọ́ tó dé ibi tó máa bí wọlé sí láàrin yẹn wọ́n lè ní àáfà yẹn kò mọ tajwid tó bá lè ti gba pẹ́rẹ́ tiẹ̀ ti bá ẹ̀ wọ́n lè wọ́n ṣáṣí nìyẹn ẹgbẹ́ àwọn tó fẹ́ jẹun tẹ́lẹ̀ gbogbo kílẹ̀ tó ké sáwọ́dì kò tó fẹ́ ti lò kò lè wọ skul kò lè ṣe lẹ́kọ́ bọ́ ìkìlọ̀ yẹn nígbà àkókò lè mọ́ṣáláṣí rú náà tó bá kọ́dà ń rú àwọlé ó di mọ́mú lẹ́yìn lórí nìyẹn àwọn abẹ́ àlùkò lẹ́yìn lórí tí yín bá bá yín ló bá ń jẹun lọ ó bá gbẹ̀yìn sẹ́yìn ṣé ó yé yín Buhari yìí ni wọ́n o wọ́n ẹ ṣe ara wa o torí gbogbo tí tánàbì kan sọ ni wọ́n takò ẹ má ṣe pé ẹ bá ṣe pé fún yàn òun ó jẹ ń bẹ ẹni tó gbọ́ ṣọ́ọ̀ mọ́ ṣọ́ọ̀ kì í ṣe pé ìpéjọ wọn lójú Buhari yìí ni wọ́n ẹ jẹ́ àfẹ́ tó gbọ́lẹ̀ jàre.